ń fún ìmáàmù ní nàṣíhà ni. akramakumullah ìmáàmù tuntun akramakumullah ń fún ní nàṣíhà ni. nàṣíhà yẹn ó lè ti máa gbọ́ oríṣiríṣi o, ó lè ti máa àmúyẹ tí mo fẹ́ wí yóò fi kún. akramakumullah. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Salamu ala ashraf rasulillah sayyidina Muhammad bin Abdullah. Gẹ́gẹ́ bí nǹkan tó sọ, akramakumullah wọ́n ní al-layali hubala akramakumullah yalibna kulla ajaib. akramakumullah. والليالي من الزمان هبانا مثقلات يلدن كل عجيب. Gbogbo òru ló lóyún, والليالي من الزمان هبانا tó lóyún, مثقلات oyún tó níyẹn wúwo, يلدن كل عجيب. tó bá dáàrọ̀ báyìí nǹkan èèmọ̀ ni ó bì, akramakumullah. ní tẹ́ lérò lẹ́bàá. Allahu akbar. Wọ́n á ṣe ká nǹkan tá lérò yẹn kí inú wa dùn lábárí, akramakumullah. ó sì ṣe é ṣe yìí máa báyàn nú jẹ́ nígbà míì. Allahu akbar. Ọlọ́mọdé àárín nǹkan tó bá wa nú jẹ́. Àmín. Ní ọjọ́ Jímọ̀ àbí akramakumullah. ọjọ́ lẹ́yìn Jímọ̀ ni wọ́n announce ìmáàmù tuntun nílọrin níjọ́ àlàrúbà akramakumullah. ìjímọ̀ tó dé, akramakumullah. wọ́n announce ìmáàmù tuntun. Allahu akbar. Ìmáàmù tuntun yẹn gbogbo wa náà la fẹ́ bí sí pé nígbà tí ìmáàmù kan ti gbéṣẹ̀ ìmáàmù kan ó papòdà Bẹ́ẹ̀ni, ní ó rọ́pò, bẹ́ẹ̀ni mímbàrí ò gbọdọ̀ ṣòfò. ó gbọ́dọ̀ ṣòfò. akramakumullah. So wọ́n wá yan ìmáàmù tuntun. Ìmáàmù tuntun yìí akramakumullah. àròyé ti wá lórí ìgbà tí bàbá wa ìmáàmù Muhammadul Bashir radiyallahu ta'ala anhu. tí wọ́n gbéṣẹ̀. Náà wọ́n gbá ẹ bá fẹ́ yan ìmáàmù, wọ́n rò pé ìmáàmù Ìlọrin ò dàbí ìmáàmù ilẹ̀ Yorùbá. Allahu akbar. ìmáàmù Ìlọrin kò dàbí ìmáàmù ilẹ̀ Yorùbá. Kò dàbí ìmáàmù ilẹ̀ Yorùbá. akramakumullah. Wọ́n èèyàn náà ìbí Naam. fún ìmáàmù nílọrin, akramakumullah. ó sì nílé tó ń jẹ́, akramakumullah. ó láwọn tó ń jẹ́. akramakumullah. Ní lápèjúwe ní ìsìn níjẹ̀bú, akramakumullah. Ìjẹ̀bú Òde, ètò tiwọn wọ́n ti ní ìgbésẹ̀, wọ́n á ní ìmáàmù Bẹ́ẹ̀ni sà. náà ìbí Bẹ́ẹ̀ni sà. ìkẹta àdínì, Bẹ́ẹ̀ni. ìkẹta yẹn ní ipò ìmáàmù kẹta. akramakumullah. wọ́n á máa sún fúnra wọn. Wọ́n á máa sún fúnra wọn. Tí ìmáàmù bá gbésẹ̀ ń bì lókè bí báyìí, òkè lọ́hùn yẹn náà ìbí ni yóò ti pìpì àkàlẹ̀. yóò ti bọ́ bẹ́ẹ̀ automatically. Tóun bá tún gbésẹ̀ ẹ̀kẹta yẹn tó di náà ìbí, ẹ̀kẹta yẹn yóò wá di ìmáàmù. akramakumullah. akramakumullah. Wọ́n wàá tó bẹ́ẹ̀, bẹ́ẹ̀ni yóò ṣe máa yí nìyẹn. yóò ṣe máa yí, yóò yí ká bẹ́ẹ̀. akramakumullah. So Ìlọrin yàtọ̀, bẹ́ẹ̀ni. Ìbàdàn ìmáàmù in council tó bá ti kúrò Mágàjí ó yóò di pé ìmáàmù in council yẹn Mágàjí yẹn wọ́n fi ń tò, Mágàjí lè ṣe nìsín, alálàáfà lè ṣe. akramakumullah. So ẹni tí ìmáàmù bá kúrò ní ìmáàmù tó ti Mágàjí ní bóyá Mágàjí ní ó bọ́ síbì, ètò rẹ̀ ti wà ètò lẹ́bẹ̀ẹ́. ẹ ti wà ńlẹ̀ bẹ́ẹ̀ bọ́n ṣe yàn. Ìlọrin yàtọ̀. Àwọn tí ò wá mọ ètò Ìlọrin nígbà tí Ìmáàmù Bashir tó yẹ pé ọmọ kéékèèké sí wọn, akramakumullah. ìgbà tí Ìmáàmù Bashir tí wọ́n gbéṣẹ̀, radiyallahu ta'ala anhu. ẹ má yan Markazi ní ìmáàmù, ẹ má yan Markazi o. Ṣé Markazi ń lọ tò fún ìmáàmù ni? Allahu Ó akbar. ní bọ́n ṣe yàn, bẹ́ẹ̀ni. tọ́lọ́ ń bá ní pé kó bọ́ sí Markazi, ó lè di lọ́wọ́. Allahu akbar. bẹ́ẹ̀ni. ma yaftahillahu linnasi min rahmatin Fala mumsika laha. So ìyẹn ó jẹ́ number one. akramakumullah. Àìmọ̀ lọ́rin, àìmètò lọ́rin, òun lójú ó máa tẹnubọ in tí ó mọ̀. kódà ìmọ̀ ńkọ́ lọ́hún létò tí ẹ̀ tí máa tó gan. Bẹ́ẹ̀ni. So nílọrin Fúlàní ní jẹ ìmáàmù. akramakumullah. Fúlàní tó tún wá ń jẹ ìmáàmù yẹn ó tún nírú. Ó nírú. ìgbà sọ pé Fúlàní ní mínísì. Rárá. Wọ́n sì lè sọ pé ìmáàmù kan kú, wọ́n fẹ́ mú ìmáàmù kí gbogbo Fúlàní wá dìde pé rárá ó láwọn tí jẹ́. Ṣé wọ́n jẹ́ lé yín rí? Bẹ́ẹ̀ni, ó wọlé. akramakumullah. Wọ́n jẹ́ lé yín rí, kò wọlé nìyẹn. Bẹ́ẹ̀ni. la ilaha illallah. Lẹ́yìn yẹn tó bá jẹ́ half Fúlàní wọn ò ní mú ẹ̀, kọ́kọ́ lọ gbàgbé yẹn náà. Fúlàní ò yé wa sà. Bóyá ìyá rẹ̀ ló jẹ́ Fúlàní, Okay sà. bàbá ò kì í ṣe Fúlàní, kò lè lọ.
half caste irú yẹn ò lè jẹ ó kàn dára ẹ̀ láàmú tó bá lọ ni ìyẹn bẹ́ẹ̀ nínú àwọn Fúlàní yẹn náà ẹrú ní Fúlàní kò lè jẹ ẹrú àwọn Fúlàní tó jẹ́rú kò lè jẹ ìyẹn bẹ́ẹ̀ ẹni tí ò wá mọ bí wọ́n ṣe ń tò kò sí ńlọrin kò sì bá wọn kò mọ àṣà lọrin ní wọ́n máa ń pe ẹ má fẹ́ nìkan jẹ́ o ẹ má ta ló mọ̀ tí wọ́n fi ń jẹ bẹ́ẹ̀lù kọ́ nìyẹn dágbólu so irú yẹn èèyàn kọ́kọ́ dúró bẹ́ẹ̀ ní wọ́n bá máa mọ tobacot àwọn ulama àwọn àìmà yẹn nínú ìtàn lọrin kó lọ wo nǹkan tí bàbá kọ kalẹ̀ so ìyẹn ó jẹ́ àlàyé lórí ẹ̀ but ní ìsìn wọ́n wá yan imam tuntun níjọ́ àlàrúbà wọ́n èyí sì mú òpè fi jẹ imam imam wa Muhammadu Bashir tí wọ́n lọ àjáza man ba'dahu àjáza man qablahu wa at'aba man ba'dahu bẹ́ẹ̀ni wọ́n ti lé standard wọ́n lè standard tí standard yìí ò gbọdọ̀ wálẹ̀ Allahu Akbar tí standard yẹn tí ò bá lè bá wọn ó sì máa level kò gbọdọ̀ low tí ò bá ti lè jù wọ́n lọ kó máa level but kó wá low èèyàn jẹ́ nígbà tí àwọn á ní wọ́n yan ìmáàmù yìí èmi ò lè lọ lọrin mọ̀ wá ní àwọn nìkan bá aṣáájú wa tó wà ń lọrin kí wọ́n lọ kí bàbá ọba ìlú lọrin ṣéèwù wallahu ya'simuka minan nas la takhafu daratan wala takhsha wala hawla wala quwwata illa billah so èrò pọ̀ tí wọ́n ń ṣe wọ́n bá sì kúrò lọ́dọ̀ bàbá ọba lọrin tí wọ́n lọ ọ̀dọ̀ imam lórúkọ markaz lórúkọ Sheikh Adam lórúkọ markaz lórúkọ mi adamallahu hayatakum so èrò tó pọ̀ yẹn kò lè jẹ́ kí àwọn náà aṣọ kan dúró kan lọ ilé wa lọ́mọdá so imam ó wá síbẹ̀ kó wá kí wọn níbẹ̀ kí wọ́n kí náà níbẹ̀ náà so ó jẹ́ nǹkan tí wọ́n ṣe wọ́n sì ṣiṣẹ́ yẹn dáadáa rọ̀yísù ní kọ́bà wọ́n ṣiṣẹ́ yẹn dáadáa fadilatu Sheikh Dr. Yusuf Juma Ilala wọ́n ṣiṣẹ́ yẹn dáadáa àti gbogbo àwọn tí ó wà ń bẹ̀ iṣẹ́ yẹn tí wọ́n ṣe ó fẹ́ lè máa já sí pé kí lèèyàn fẹ́ sọ but ó kù nǹkan tí èèyàn máa sọ so nǹkan tí èèyàn máa sọ òun náà ni máa sọ nísìn in fún ìmáàmù ní nàṣíhà ni ìmáàmù tuntun in fún ní nàṣíhà ni nàṣíhà yẹn ó lè ti máa gbọ́ oríṣiríṣi ó lè ti máa àmọ́ èyí tí mo fẹ́ wí yóò fi kún yóò fi kún èyí tó gbọ́ torí pé àsìkò méjì wà ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ fún yàn ẹ jẹ́ kó tẹ́tí kó gbọ́ dáadáa àsìkò tí inú ẹ̀ ń dùn ẹ jẹ́ kó farabalẹ̀ kó gbọ́ kò ní gbàgbé àsìkò tí inú ẹ̀ ń bàjẹ́ ẹ jẹ́ kó farabalẹ̀ kó gbọ́ kò ní gbàgbé yóò mú mi kí n sọ wípé innal imamata akhlaqun mutahharatun فالعقل أولها والدين ثانيها فالعقل أولها والدين ثانيها الإمامة ipò imam الإمامة akhlaqun mutahharatun àwọn àwà kan ni tó mọ́
فالعقل أولها والدين ثانيها. ẹ ọba jẹ́ imam ọkọ gbọ́dọ̀ ní làákàyè ọkọ gbọ́dọ̀ ní làákàyè Akramakumullah. làákàyè táwọn èèyàn kì í ṣe làákàyè mo lo ilé mi lè gbogbo àwọn ànábì Ọlọ́run عليهم الصلاة èyí tí ó والسلام. bá ti bàlágà dé arba'ina sana Akramakumullah. Ọlọ́run yìí gbé dìde àyàfà ànábì Ìsá Alayhi salatu wassalam. والسلام. òun nìkan ní òpin arba'ina sana ọjọ́ orí ò sì pẹ́ Ah, òun náà pẹ́ láyé Allahu akbar. 33 ni La ilaha illallah. wàhálà tó sì dálẹ̀ ni òtán yìí الله أكبر. wàhálà tó dálẹ̀ òtán Akramakumullah. so gbogbo wọn máa ń dàgbà Mo dé sínú. wọn á dé sínú rushd Akramakumullah. sínú rushd yẹn òun ni quwwatu ta'aqqul Akramakumullah. náà bá dé arba'in sana Subhanallah. yóò ti dán wò rí pé mo gbé nǹkan báyìí dán wò rí mo gbé nǹkan báyìí dán wò rí èyí tó yí lọ́wọ́ yóò ti yí lọ́wọ́ èyí tí ò yí lọ́wọ́ yóò lọ gèrè ń bẹ̀ Experience yóò ti dàgbà. experience Akramakumullah. yóò ti dàgbà وثلاثون قوة وشباب وهيام ولوعة وغرام فإذا زاد بعد ذلك عشرة فكمال وشدة وتمام. tọmọdé bá ti ń ṣèyàn kò tún gbọdọ̀ di 40 years kọmọdé máa ṣe a full at 40 for a full forever Akramakumullah. so ìyẹn ó jẹ́ والعقل أولها العقل أولها. والدين ثانيها والعقل أولها والدين ثانيها. ẹlẹ́ẹ̀kejì ó gbọdọ̀ lẹ́sìn ìní ẹ̀sìn yẹn pẹ̀lú ìnílàákàyè tó jiná kooro Akramakumullah. àti ẹ̀sìn yóò jẹ́ kó mọ nǹkan tó kù tó ń fẹ́ fi darí والعلم ثالثها والحلم رابعها. al-ilmu ثالثها ثالثها. ìkẹta ẹ̀ ó gbọdọ̀ ní mímọ̀ ó gbọdọ̀ ní Mímọ̀. mímọ̀ lẹ́yìn náà gbogbo yẹn ó ní màá ní ti ìfọ́síwẹ́wẹ́ kan tí èèyàn máa gbọdọ̀ fọ́ رحمكم الله. والحلم رابعها. hilmu ọ̀tọ̀ ní sọ́búrù ọ̀tọ̀ ní hilmu ní kéèyàn ní sùúrù Akramakumullah. sùúrù nìyẹn hilmu ó gbọdọ̀ ní sùúrù ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn والجود خامسها والعرف ساديها. ẹlẹ́ẹ̀karùn-ún والجود خامسها ẹlẹ́ẹ̀karùn-ún والعرف ساديها. ìmọ̀ọ́mù ègbówó nìkan ẹ pé má gbà kò mọ́ fúnyàn Kí lẹ́kùn kan máa dún gbà. yóò kàn pé wọ́n ń sọ̀kalẹ̀ lọ́dọ̀ ẹni wọn ègbérù ìmọ̀ọ́mù kọ́ yẹn Aljud. والجود yóò خامسها lọ rẹ yóò máa tọrẹ bó والعرف. bá ní sùúrù أكرمكم الله. yóò máa tọrẹ yóò yáwọ́ Akramakumullah. kò ní fún pínpín ọwẹ́ ò ní ha kò ní jẹ́ kó ń kìrò so ìyẹn júdù nìyẹn والجود خامسها والعرف ساديها. aha ẹlẹ́ẹ̀kẹfà àṣàwò là ń ṣe ń lọrin عرف البلاد. orúfù àwọn àṣàwò là ń ṣe almuminuna ala shurutihim ma lam yuhallilu alharama aw yuharrimu alhalala رحمكم الله. mùsùlùmí wọn bẹ lórí àládà tí wọ́n bá ń ṣe lópin ìgbà táládà yẹn ò sọ haramu di ẹ̀tọ́ tí ò sọ ẹ̀tọ́ di haram Akramakumullah. رحمكم الله. aláṣà tá à ń ṣe ń lọrin ìmáàmù tó dé kò ní sọ pé mo wá gbé kinní kan mo wá wo kinní kan mo ti wo tíra Ibn Baz mo ti wo tíra Usaimin ẹ má kúnlẹ̀ fún yẹn o ò ní kúnlẹ̀ fọba lọrin ẹ mọ̀ pé so a sì kúnlẹ̀ fàgbà Ní ti bí bọ̀wọ̀ ní ti bí bọ̀wọ̀ fún àpòpọ̀ gan táwọn yìí kò sí ìbọ̀wọ̀ ló wà ń bẹ̀ kò sí pé àpọ́nlé ló wà ń bẹ̀ ọmọdé bá tẹrí bàbá gbà kì í ṣe kó sin àgbàlagbà rárá ọ̀sán ọlọ́run. wà á ní masajid àlè yọrọ ló ń jẹ bẹ́ẹ̀ masajidu yàtọ̀ sí arkanu masajidu ibi tó ń forí balẹ̀ ní masajidu masjadu mufradu masajidu ẹ̀ ibi forí balẹ̀ ní masalachi ibi tá a ti ń kírun. Allahu akbar. Akramakumullah. Masalachi wọ́n masalachi tá à ń pè masalachi musalla ni àyè tá a ti ń kírun oríkèríkè tá a fi ń kírun kọ́ ni
masajidu ká má dá ikọ́ rẹ̀ lọ́bẹ̀. rárá kọ́ wá da ikú ẹ lọ o mọ sọ́rúfù nìyẹn so àrífín tí wọ́n ṣe tẹ́lẹ̀. àrífín tí wọ́n kò wá rágbàlagbà kò wá nọwọ́ sí kò wá nọwọ́ sí Àga kan ságbàlagbà. sọ́lá kìí tẹ̀ ṣé wọn yìí tẹ̀ lu wọn ni Wọ́n gbé yóò dé lọ rẹ̀. wọ́n á gbé no ànábì gan wọ́n tẹ̀ Sallallahu alaihi wasallam. ah والجود خامسها والعرف ساديها والجود خامسها والعرف ساديها. orúfù wa nìyẹn ẹlẹ́ẹ̀kẹfà nìyẹn والبر سابعها wàá jẹ́ dáadáa máa wá rí Akramakumullah. والصبر ثامنها. ó wá látẹ̀mọ́ra sọ́búrù nìyẹn أكرمكم الله. hílímù yàtọ̀ sí sọ́búrù àtẹ̀mọ́ra nìyẹn rí kó lórí gbọ́ kó lóògbọ́ Akramakumullah. likulli maqalin maqal likulli maqamin maqam likulli maqamin rijal wa likulli rijalin ahwal أفعال. so èèyàn gbọ́dọ̀ mọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ báwọn ni ètò ní gbogbo ẹ̀. ètò ni èèyàn gbọ́dọ̀ ṣe kútúbà òkú níbi ìyàwó. rárá àìmọ̀kan nìyẹn Akramakumullah. وشكر تاسعها والليل ẹlẹ́ẹ̀kẹsàn téèyàn bá ṣe oore fún ẹ dúpẹ́ fún Allahu akbar. má ṣàláì mọ oore wọ́n gbọ́dọ̀ dandan ni kí wọ́n ṣe. wípé kò sí dandan tán bá ṣe eré fún ẹ dúpẹ́ fún wọn sì mọ̀ wípé ẹni yìí ṣe oore fún mi Akramakumullah. وشكر تاسعها ẹlẹ́ẹ̀kẹsàn yẹn والليل عاشيها. ọlọ́run ní in kunta faddan galizal qalb lanfaddu min hawlik ولو كنت فظا غليظ فبما رحمة من الله لنت لهم. pẹ̀lú kẹ́ ọlọ́run òun ló fi rọ̀ fún wọn ولو كنت فظا غليظا غليظ القلب. غليظ القلب لانفضوا من حولك. tó bá jẹ́ ni tó já sí pé ó le kókó ni Ghaliz al-qalb. tọkàn ẹ le غليظ القلب lanfaddu لانفضوا min من yóò tún ká حولك. mọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ فاعف عنهم mọ́jú kúrò fún wọn tí wọ́n bá ṣe tí ò dáa واستغفر لهم tọrọ àforíjì fún wọn وشاورهم في الأمر pé wọ́n dámọ̀ràn فإذا عزمت àmọ́ tó فتوكل bá wá على pé wọ́n الله. dámọ̀ràn ìwọ ti mọ bí tó ń lọ wọ́n wá wá ó sample opinion tó bá béèrè ìmọ̀ràn ẹni kìíní sọ tiẹ̀ ó rẹ̀ ní títí ẹ fẹ́ jọ tiẹ̀ àbí kò tiẹ̀ má rí tó o bá rí tí gbogbo wọn mi bá darí sí bomi tó sì mọ̀ pé eléyìí lọ́nà Ó dé lójú. veto nìyẹn veto أكرمكم الله. ìzà àzámtà فإذا عزمت فتوكل على الله tó bá ló fẹ́ lo veto yẹn bára lọ́lọ́run إن الله يحب المتوكلين. ọlọ́run fẹ́ràn ẹni tó bá gbára lé púpọ̀ náà والليل عاشيها rọ̀ fún wọn rírọ̀ yẹn kì í ṣe ti jàmbá تاسعها والليل عاشيها. kì í ṣe ti jàmbá ejò rọ̀ La ilaha illallah. tó bá rí báyìí wọn yóò kò le لا يغرنك لنوم má jẹ́ فتى kí rírọ̀ yẹn má jẹ́ kókó tàn jẹ́ báwọn èèyàn إن للحياة لمن يعتزل. torí rírọ̀ yẹn ejò rọ̀ méjò ṣe rọ̀ yẹn يعتزل. àwọn èèyàn yóò yẹra fún àwọn èèyàn yóò yẹra fún أنا مثل الماء سهل سائغ ومتى شوقنا هذا وقتل. dàbí omi tútù room temperature tó bá mú báyìí yóò máa lọ tìrìntìrìn ni wọ́n máa ta sòfin náà àbátọ́ bá ti gbé kaná yóò ṣe ṣùtá bẹ́ẹ̀ ni orí والشكر تاسعها والليل عاشيها والشكر تاسعها والليل عاشيها. àdúró bẹ́ẹ̀ أكرمكم الله. al-imama in tó wá ń jẹ́ imam òpin o الإمامة نوعان. ìran méjì ni wọ́n fẹ́ ẹni tí ó bá jẹ́ imamu wọ́n bá ní imama wọ́n jẹ́ imamu o ìran méjì ni الإمامة الكبرى al-imamatul kubra khilafa وهي الخلافة. òun ni khilafa yìí pé khalifa yẹn kìí ṣe tí kálukú ń jẹ́nu lé o èyí tí wọ́n ń jẹ tó jẹ́ khilafatul rushd
أكرمكم الله. الخلافة والرئاسة والرئاسة. لرعاية مصالح الأمة في الدين والدنيا. òun yẹn head of state nìyẹn ìyẹn kúrò ní ojúlé nìkan. ó kúrò lójúlé head of state presidency أكرمكم الله. ó ní irú yẹn kọ́ lè tó wá jẹ yìí. والإمامة الصغرى ìmáàmátù sugra ó ní ìmáàmù rátìbí وإمامة الصلاة وهي نوعان. ìyẹn náà ìran méjì tó ní. a الإمام máa rí ìmáàmù mọ́ṣáláṣí jímọ̀ mọ́ṣáláṣí ńlá irú ẹ̀ ló jẹ yìí. so ìwọ ni ìmáàmù gbogbogbò nílọrin so ìmáàmù ńlá ni ẹrù ńlá nìyẹn. الله أكبر. الله أكبر. mọ̀ pé àwọn tó tò lẹ́yìn ẹ̀ tó ń kírun yẹn o gbọ́dọ̀ kánjú kírun o gbọ́dọ̀ fa kúnnukúnnu lórí irun o وابتغ بين ذلك سبيلا. wabtaghi bayna dhalika sabila tó bá kánjú o ṣírò ẹni tó dàgbà abẹni tí ò lálàáfíà tó tò lẹ́yìn ẹ̀ tó bá ń fa kúnnukúnnu o ṣírò ẹni tára ẹ pé tára ẹ yá tó yẹ pé ọ̀dọ́ sì ni o ṣírò ẹ̀ mọ́ ni أكرمكم الله. أكرمكم الله. ọ wá gbọ́dọ̀ wà láàrin méjèèjì tó bá fẹ́ dá tiẹ̀. tó bá fẹ́ dáṣẹ́ kí o lè gbé bákọ́rà látòkè délẹ̀ فليخفف. ẹ́ إذا صلى أحدكم للناس فليخفف. téèyàn bá ń kírun fáwọn èèyàn Náà. ó ṣèrun yẹn ní fúfúyẹ́ أكرمكم الله. فإن منهم الضعيفة ọ̀lẹ wà nù wọn والسقيمة ẹni tí ò lálàáfíà wà nù wọn والكبيرة. àgbàlagbà wà nù wọn وإذا صلى أحدكم لنفسه lóhun tí wọ́n bá ń kírun fúnra ẹ فليطول ما شاء. Suratul Baqara ló gùn jù tó bá wù ẹ́ kó gbé láti kíra ká lákọ̀ọ́kọ́. tó gbé láti alifu lam mim kó bá débi amana rasul أكرمكم الله. kó fà á lè múránù kíra ká kejì. àtò ó ń dàrún kí fúnra ẹ nìyẹn àmọ́ tí bá ń kírun àmọ́ òun kírun fáwọn èèyàn Fal yukhafif Àdìsí ànábì ni. àdìsí ni àbí ẹlẹ́ẹ̀kejì الإمامة للصلوات الخمس فقط. ìyẹn ìmáàmà ankirati bí òun nìyẹn nínú jímọ̀ nù. ìyẹn onírun jímọ̀ nù. أما الإمامة للصلاة كأن يتقدم واحد من الناس على الجماعة للاقتداء به كالقائد أو الضابط الذي ينظم حركة الجيش. وهذه الإمامة هي المقصودة في هذا البحث. وقد أمر الله المسلمين أن يتبعوا إمامهم في الصلاة. ìmáàmù afẹ́ kírun ẹ ti ẹnìkan ṣáájú ẹni tẹ́ ti ṣáájú yẹn ó dà gẹ́gẹ́ bíi tí sọ́jà àwọn sọ́jà tó wà tí wọ́n ń pèsè fúnra wọn ينظم حركة الجيش. ẹnìkan ó líìdì wọn òun ni ó máa pèsè àwọn tó wà tí wọ́n tó yòókù wọ́n máa gbọ́ iṣẹ́ tó ń bá pè wọ́n máa tẹ̀lé. وقد أمر الله المسلمين أن يتبعوا إمامهم في الصلاة وفي سائر أمور الدين. gbogbo ìmáàmù yẹn Ọlọ́run ti ṣe ní kíní pé tẹ́ bá tẹ̀lé òun lẹ máa tẹ̀lé ẹ gbọ́dọ̀ ṣáájú ẹ̀ yòótàmù al-imamu no al-imamu man ya'tammu bihi iza sajada sajadu iza raka'a raka'u wala tasbiqu ahadukum al-imam ẹnìkan gbọ́dọ̀ gbáwájú imam ìmáàmù yìí kò tí rùkú jù ẹ jẹ́ kí mi tètè rùkú ara àbí kò sálámà ṣáájú ẹ̀ ẹni tó fẹ́ bọ́ọ̀lù ẹnu mọ́tò ní tí dráìfà ò ti tẹ bírèkì. ọ̀sán pé àbúrá iṣó kan fẹ́ jábọ́ ń díẹ̀ ìmáàmù yóò sì tí sálámà kò tí ìṣàtáyá tó ẹ jẹ́ kí mi sáré ṣe tèmi kí n parí ẹ̀ kí n sáré ṣàtáyá àrárá bó bá jábẹ́ yẹn ó tuntun rìn ìrun ẹ̀ kiri so ìyẹn bẹ́ẹ̀. لقوله تعالى يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا. وأوضح القرآن أن الأئمة قسمان. Kùránì wá pín pé àyàn ìmámù lọ gbà pé ìmámù ìran méjì ni o. قسم àkọ́kọ́ bẹ́ẹ̀ أئمة الخير làwọn ìmámù rẹ̀. وقسم أئمة الشر. ẹlẹ́ẹ̀kejì ìmámù bú. أما أئمة الخير orí ìmámù rẹ̀. فهم الأنبياء ìyẹn làwọn ànẹ́bì. وورثتهم من العلماء. àtàwọn tó bá jogún àwọn ànẹ́bì yẹn nínú àwọn àfà. لقوله تعالى fún gbólóhùn Ọlọ́run tó sọ pé وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وجعلناهم أئمة يهدون بأمرنا. a ṣe wọ́n lánàbì
أكرمكم الله. وجعلناهم أئمة a ṣe wọ́n ní ìmáàmù يهدون بأمرنا ó máa fa àwọn èèyàn mọ̀nà pẹ̀lú àṣẹ wa أكرمكم الله. وأوحينا àwa إليهم fi ránṣẹ́ sí wọn الخيرات pé fílà khairat ìwà rí àfi ránṣẹ́ sí wọn ní ìwà bú الله أكبر. وإقام الصلاة àṣìkírun وإيتاء àti الزكاة ìyọ zaka وكانوا لنا عابدين. gbogbo bí wọ́n ṣe rí yẹn àwa ni wọ́n ń sìn ọlọ́run ò pé wọ́n pé wọ́n ń sìn yẹn lómi الله أكبر. الله أكبر. Bàbá ti ṣíwájú àwọn yẹn ọ̀dọ̀ Ọlọ́run làwọn dojú kọ. bẹ́ẹ̀ ni وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا a ṣe wọ́n lánàá sí ìmáàmù يهدون في بأمرنا tí wọ́n ń fi àwọn èèyàn mọ̀nà wọ́n máa mọ̀nà pẹ̀lú àṣẹ wa لما صبروا nígbà tí wọ́n bá ní sultan lágbèmọ́ra وكانوا بآياتنا يوقنون وكانوا بآياتنا ìyẹn kúrò ń bẹ̀ ni kúrò ń bì yẹn ni وقال في ورثة ṣé ìyẹn الأنبياء ìyẹn la ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا àtúnwá ṣàwọn èèyàn kan lẹ́ṣà ثم أورثنا àwọn- الكتاب الذين àwa jogún اصطفينا mímọ̀ من fún wọn عبادنا ajogun tírà fún wọn أكرمكم الله. فمنهم ظالم ó wà nù wọn o لنفسه zalimun li nafsihi ẹni tó ṣàbòsí fúnra ẹ̀ ومنهم مقتصد ẹlòmíwá yóò tún ṣe eré yóò ṣàbúrú díẹ̀ ومنهم ó ń da ìlú tiẹ̀, ó ń da papọ̀. سابق بالخيرات بإذن الله wá wà nù wọn sabiqun bil khairat الله أكبر. rere lòun máa gbáwájú láti ṣe الله أكبر. ذلك هو الفضل èyí tá a wí yẹn الكبير òun lọ́lá tó ga jù Irú àwọn ìmáàmù yẹn ló wà ní first class. first class أما أئمة الشر ara àwọn ìmáàmù bú فهم رؤساء الشرك àwọn aláburú àwọn ẹlẹ́bọ والكفر kèfèrí ni wọ́n أمثال فرعون gẹ́gẹ́ bí Fíráúnà náà Káì. وجنوده àtàwọn ọmọ ogun ẹ̀ ومن على شاكلتهم àti wá àwọn tó bá jọ wọ́n bẹ́ẹ̀ إلى يوم القيامة títí dọjọ́ gbé dàlùkìyàmà قال تعالى ìyẹn ni pé Fíráúnà ò lè kúrò nílẹ̀ tán o yóò máa bẹ الله أكبر. àwọn fàráyìn náà nù ni Wọ́n tún sì wà káàkiri. àwọn nàmárìsà tó wá wà àwọn nàmúrúzù wọ́n wà الله أكبر. kéèyàn má yarú wọn o Ọmọ jẹni tó wà lókè ń bà sókè tó jẹ́ pé gbére ọdẹ ló wà ń sáni. yóò wé láwà ní ọ̀tọ̀ nìkan tó kì bá bẹ́ tó dé mọ́ fìlà tó dé mọ́ láwà ní ẹ máa rí níta bí àṣà ara mọ́sárì wọ́n ní àlàálá mìmbára ìyà àlàmọ́lọ́ mìngúwà ẹ bá rí níta báyìí àlàálá ní ọmọ ẹ rí gbogbo ẹ̀tẹ̀sùbá lọ́wọ́ ẹ̀rọ pé ẹni ọlọ́run lélẹ̀ àmọ́ ní kọ̀rọ̀ ọlọ́run ló mọ nǹkan tó ń pè الله أكبر. má yarú bá ní قال تعالى ọlọ́run pé فقاتلوا أئمة الكفر ẹ bá ti rírú wọn bẹ́ẹ̀ ìmáàmù kúfùrù nìyẹn ẹ bá wọn jà إنهم لا أيمان لهم kò sádéhùn lọ́dọ̀ wọn الله أكبر. Jàmbá ni wọ́n. لعلهم ينتهون bóyá ẹ bá bá wọn jà yẹn wọn ó ṣíwọ́ Bàtà ti ládéhùn yẹn gan wà ní mímọ́. وجعلناهم أئمة يدعون إلى النار má jẹ́ ìmáàmù tí wọ́n tí ó máa pèpè lọ síbi iná الله أكبر. ويوم القيامة لا ينصرون lọ́ba díjọ́ ń gbé dàlùkìyámà wọn kò ní rárá sí واتبعناهم في هذه الدنيا لعنة a ti fi làánà a ti fi tẹ̀lé wọn láyé ويوم القيامة هم من المقبوحين ọlọ́run bá kó láwàá bẹ̀ آمين kó bá wa ṣọ́ ìmáàmù wa yìí آمين ìmáàmù Bashir Imam Bashir. Al-Imam Bashir Dasuki ọlọ́run bá kó bá wa ṣọ́ Àmín. ọlọ́run kó sí pẹ̀lú ẹ̀ Àmín. kó dúró tì ọlá Al-Qur'an Akramakumullah. ọlá kíni Àyẹ̀ntẹ́ bá ti fi lè bàbá. Al-Imam Bashir Bashir Dasuki Al-Fulani. Al-Fulani Akramakumullah. káàkọ́ fi làkájákùn lílá fi Allahu Akbar. If this message brought you value, help us reach more people. Subscribe say message to communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.